searching. No one. Àlọ́sọ̀tún àlọ́sọ̀sì kò sẹ́ni bí Olúwa wa. No one lágbára Jesus. Kò sẹ́ni bí alágbára lọ́dọ̀ tèmi o. Kò sẹ́ni bí Olúwa. No one. Mo wà ká. Mo lọ sọ́tún, mo lọ sósì. Mo ò tí ì rẹ́yìn tó dàbí Olúwa mi. Kábíyèsí o. Yes o. Alágbádá àná. Aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn. Ọmọ olówó gbọgbọrọ tí ń gbọmọ rẹ̀ nínú ọ̀fìn. Òbírí ìkú ajígbọjọ́ kúdà. Ọba tó sọ ayérébilé. Ọba àrà tó sọ ọ̀nà àtàdọ́jà. Ọba tẹ́mi ó mọ̀ sí lójoojúmọ́. Àwa káàkiri ààrẹ èèyàn bíi tiẹ̀. Mo lọ Ṣakí wò réèyàn bíi tiẹ̀ o. Mo lọ Sókótó wò réèyàn bíi tolúwa mi. Kọ́dà mo ré Kàbàṣà wò réèyàn bíi Jésù bí Ọlọ́run. No one like you. No one like you. Yeah. Sẹ́ni bí Olúwa. Ẹ wá gbọ́ bí gúdúgúdú bá wí tiẹ̀ tó ń pariwo. Bí kọ̀ọ̀nàgó bá fọ́ tiẹ̀ la fọ́ ti. Bí gúdúgúdú bá wí tiẹ̀ tó ń pariwo. Olùbẹ̀ nìkan ò bá gbọ́. Tí kọ̀ọ̀nàgó ń fọ́ tiẹ̀ lápọ̀sì. Bí ìṣẹ̀kẹ̀rẹ̀ bá ń dá tiẹ̀ papọ̀. Tí ṣẹ̀kẹ̀rẹ̀ ń dá ṣàkàṣàkàṣàkẹ̀. Ìyáàlú la wa jẹ́. Àní òsè ń gbé tàbí Olúwa. Àwọn yanjú gbogbo rẹ̀ lọ́kọ̀ọ̀kan. Yẹ́sìkẹ́. Àwíyé lórí fẹ́ fọ́. Ẹgbọ́n ká tó ṣeré àṣebà fọ́lọ́run wọn dé. Àtùkórí ìtàjọbọ. Ìdílé tadé. Ìbà fọ́lọ́run. Ìbà fàtọ́bí jọ lọ́wọ́ àṣẹ̀dá ayé. Kábíyèsí rẹ̀ alágbára ńlá. Àṣẹ ọlọ́pàá Jèhófà. Tó rọ̀wọ̀ dàṣẹ́jẹ́ṣẹ́ tí rọ̀wọ̀ àlàwà lọ jẹ́. Ẹ ṣé. Ọ̀làdù tó bẹ́ nínú òun orí wa. Bí ó sì ọkíní kan lè ṣe. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ lèmi náà ń gbọ́. Mò ń jẹ́ ìjẹ́mẹ̀tì ẹ̀. Ìwọ nìkan ló jẹ́ mi ní òye. Tá ló lè bá ọjọ́ orúkọ kò sí. Àfiwọ́ Ọlọ́run nìkan. Ọlọ́run nìkan ni. Àṣẹ̀dá ayé kò sí. Alágbára ńlá. Ọlọ́run nìkan. Torí àfẹ̀mí lọ́wọ́ àkọ́kọ́ ṣe tó ìtẹ́. Ẹ̀gbọ́. Àwọn ọmọ gbọ́dọ̀ àwọn ní ìgò pàtàkì àwọn dàwọn àwọn òbí wọn mọ́. Orí ẹ̀mí kì í ṣe tó. Orí yín o Adéolú Adéníkẹ́. Èrò wa wo tó gbàjọ bí irú ẹgbà. Ẹ kú àbọ̀ sórí ètò. Bọ́lá kan kú àbá kò ń jẹ́. Ṣọwọ́ yálé léyìí láti dayọ̀ Agbọ́lárédé síbi. Ìṣètò ayé dásùn. Augustine Ọ̀káfọ̀ bàbá Ìbò mórí yín o ẹ kú àbọ̀. Kò dẹ́yìn bí yìí o. Lọ́lá lànà mo mọ̀ rẹ́yìn náà. Ṣáàbí àlẹ́ wa. Àlétò tòní ó máa ṣá prapraprapra. Ọlọ́run àwa ló dá wa o. Ṣàyè kẹ́yìn tàdé olùtàjọ́dé. Àgbọ̀dá Ọlọ́run làwa nílé orí. Bùkọ́lá Táyọ̀ ọdẹ mo rẹ́yìn náà o. Ẹ kú àbọ̀. Wá wò ó lajá ń ké o. Wá wò ó lajá ń ké. Ajá fìgbè sí ọmọ orígbò sí ọmọ àlejò bọ́nú. Wá wò ó lajá ń ké. Ẹ wá wò ó ẹ wá gbọ́. Ẹ wá sí Dayọ̀ Agbọ́lárédé TV. Ètò ṣọwọ́ yá ni. Mo ló mọ̀ ń la tẹ̀gbọ̀n ó máa ń ṣá prapra ó máa ń kọrin lọ sí kíáfù. Àti Mùsùlùmí. Kàní Sàmtúyì mo rí yín o.
Kànmí Samtuyi ẹ̀lẹ́ ṣàfihàn àlẹ́wà màmá wípé Kànmí Samtu Buhari àmì ẹ̀kọ́ máa catch me mo wà ń bí ẹ wá bú mi. Bàbá o ẹ ṣé. I just want to say Bàbá o ẹ ṣé. Èmi gan fẹ́ dúpẹ́. Ẹjọ́ tènìyàn sọ. Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun Olúwa ẹ ṣe. Ẹjọ́ tènìyàn sọ. Mo ní lónìí o. Ẹjọ́ tènìyàn sọ lọ jí. A máa tún sọ díẹ̀ Tènìyàn sọ. lára ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Tí ẹ bá rántí pé n ò fẹ́ sọ̀rọ̀ bó ṣe ń lọ Nàìjíríà ṣùgbọ́n lè dákẹ́. A sọ díẹ̀ níbẹ̀. A ní sọ pé àwa wà lẹ́gbẹ́ òṣèlú kan orí ṣọ̀tún tòsí ni wá mọ́ bábí kan jẹ́. Wọ́n á ní àgẹ́lẹ́gẹ́lẹ́ orò ká ní jẹ́ bẹ́ẹ̀. Wọ́n mọ̀ èmi kọ́ wọ́n yẹ àìdọ́ọ̀jì ẹ̀. Ó yà ẹ̀yin náà kọrin ẹ̀yin náà kọrin ẹ̀yin náà kọrin àwọn èèyàn àtàgbàrún ẹgbọ́rin ẹgbọ́rin lókè gbé lókè. Ojú ló mojú báyìí tàbí dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba aláṣẹ o. Kó máa ro bẹ́ẹ̀. Ọjọ́ ti pẹ́ tí mo ti ń mú wárú ọjọ́ ìní. Òṣùpá Sáìdì lọ. Kó máa rọ mẹ̀rọ bẹ́ẹ̀ yẹ. Sáyé Kẹ́hìndé Adégbòdù rèé. Ẹ̀gbọ́n ti wá tẹ̀yẹ kẹ́yìn ìyẹjú rẹ̀ ọmọ Adégbòdù. Bàbá ní àwa lábàbọ̀ lẹ́kọ̀ọ́. Káwá yóò Olódùmarè lọ ọba lọ́wọ́. Tí wọ́n ti ń. Àwọn arákùnrin mọ̀ bọ́ ṣe ń yan Ọlọ́run. Wọ́n mọ̀ bọ́ ṣe ń gbọ́wọ́ Ọlọ́run sókè. Gbogbo ẹ̀ náà máa kó ba ní ọ̀wá máa lọ dàrẹ́tì. Àdúrà mi gbà o. Àdúrà mi gbà o. Àdúrà mi gbà o. Jésù ló wà yíyan o. Mo ṣe bí yẹ̀yẹ́ lálárò bá ọ̀tá fẹ́ máa ṣe. Àdúrà tèmi gbà. Jésù alágbára mo yàn ọ́. Àdúrà mi gbà. Àdúrà mi gbà. Àdúrà mi gbà. Àdúrà mi gbà o Jésù fún wa. Yàn o. Ṣébí ní Bíbélì, Jésù lágbọ́n Jésù sí, òun lọ jẹ́ ànábì yìí sá nínú kúra, kò sóhun tó burú ń bẹ o. Wò ń bẹ̀ fún olórí Adéwálé mo ní bẹ́ẹ̀ ṣe wọlé o ẹ kú àbọ̀. Ẹ jẹ́ gbàgbọ́, kò sí tó burú ń bẹ. Olórí Adéwálé Kùránì kò ká. ṣé àfihàn lẹ́wà. Ọ̀nà ló ń bẹ bẹ́ẹ̀. Ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá. Tó bá jẹ́ gbàgbọ́. Ṣọ́wọ́nyá tòní. Ó lè gbé Kùránì. Ó tún máa ladọ́bọ́gí. Tó bá dẹ̀ jẹ́ Mùsùlùmí òdodo. Ṣọ́wọ́nyá tòní. Ó lè bí Bíbélì. Ó máa dùn. Ọ̀nà ló ń bẹ bẹ́ẹ̀. Ṣọ́wọ́nyá tòní. Ọlọ́run ó gbàyàkóso. Ṣáìdọ̀ bí Ṣáìdì ẹ̀gbọ́n wa ni. Aláàjì Jóre mẹ́ta tó bọ̀ mí. Àwa gbogbo táyé kẹ̀yìn ìyẹjú rẹ̀. Àwa rẹ̀ Jerusalem àbọ̀bọ̀. Mùsùlùmí lóṣùpá. Ìgbàgbọ́ làwa. Ohun kan náà làjọ ń ṣe. Wọ́n ní Mùsùlùmí lóṣùpá. Ìgbàgbọ́ lóorùn kọ́hún. Irọ́ àwọn táyé Ajégbòdù náà fúnra wọn gbàgbọ́ bẹ́ẹ̀ ni. Gbogbo tẹ̀dá ṣe láyé. Gbogbo tẹ̀dá ṣe láyé. Ẹ pakuru mọ́ kẹ́ẹ̀jọ́. Dánsì ẹ̀. Mẹ̀dá bá mọ̀ lọ ẹ̀ bọ́lẹ̀ bí wọ́n ẹ̀sọ̀ lórí Mari ọba. Mi ò sí nílé. Wọ́n kó yán mi kéré. Bóyá mi kéré. Wọ́n náà ti ṣe yẹ́ tó pọ̀ ọ́lẹ̀. Mi ò sí lọ́jà. N ò sí lọ́jà. Wá tiẹ̀ ti kọ́ ìsọ̀ yẹn sórí upstairs. Wọ́n lè padà. Bíbélì ní gbogbo owó yìí rí. Èèyàn tó pẹ́ fún lábàtọ̀ owó yìí fún. Ẹ ń bá bẹ́ẹ̀ni nínú odò kò mọ yìí rí. Ọbẹ̀ tó ní magi. Ẹ ń bá bẹ́ẹ̀ lábàtà kò mọ yìí ọbẹ̀ ni kò mọ yìí ẹ̀fọ̀n. Orípò ńkọ́ lọ́pàá. Kò mọ̀ bó ṣe ń lọ bẹ́ẹ̀. Ẹ̀yin dámọ̀ bẹ́ẹ̀ ń. Ẹ̀yin tẹ̀ ń wò mí. Ẹ dámọ̀ ẹ̀gbọ́n pa ẹ̀ tí wá yàtọ̀ yẹ́sìkẹ́ ṣó tàrí mọ̀síkàdáyà. Ẹ̀mí náà ní nǹkan ẹ̀mí sọ mílẹ̀ òye. Ṣé bọ́lá òun kọ́ náà là ń gẹ́ sí ìgbèlè Tó sà. Lọ́wọ́ ńlẹ̀ lélẹ́yìí. Ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú Abíkíra wa kú Ṣọ́wọ́nyá náà ni o.
Ṣọwọ́nyá ẹ̀rí kò lẹ́ka bọ̀bọ̀ ìbọn yìí tọ̀ sí lọ́yìn tó sí ọ̀jẹ̀ lé orò jẹ́ lé egún ṣọ̀túnjọ́ sí mọ́ bàbí kan jẹ́. Ànábì làwọn méjèèjì. Olódùmarè ló rán wọn ṣe. Kẹ́mi Ọ̀wátì Adéròmí lẹ́yìn. Aya Làtí rèé o, màmá Làtí. Ẹ kú àbọ̀ sórí ètò mórí yín. Ṣọwọ́nyá náà ló ń lọ lọ́wọ́ o. Ìyá Agbọ́lá rédíò TV ní. Àní ẹ wá polówó ọjà yín lọ́dọ̀ wa. Torí pé polówó ọjà òun náà ní òun làkúnmú owó. Ẹ wá polówó ọjà yín. Owó pákú ni owó ìdákọ̀mù ni. Ẹ wá pè olówó ẹ̀yin tó ní ọjà yín lọ́wọ́. Àjọba àdàdé o, ẹni ṣe fàgbọ́ o, èmi ṣe lẹ́yà. Àjọba àdàdé. Ẹni gbọ́ ètò Ṣọwọ́nyá kò pàdánù. Yóò máa enjoyment ara ẹ̀ ní yẹ́sìkẹ́ yóò lè bó sáré à. Ẹni ṣe gbàgbọ́ o, èmi ṣe lẹ́yà. Àjọba. Àjọba àdàdé. Ẹni gbẹ́tò Ṣọwọ́nyá tòní kò tún pàdánù mọ́. Ire lẹ́bàá máa rí bíríbírí ojú ní mọ̀ ọ̀mọ̀ làpùtọ́wọ́ bí òrùbí 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 àgbè é kùnà máa ń sàní mọ̀ ọ̀rọ̀ ṣáà nígbàdà. Òkè gbé mi ó dà. Ẹ máa sọ fún ẹni tí ó lè jò kó sún sẹ́yìn fún wa. Ẹ tí ò lè jó kó sún sẹ́yìn. Mo ní ètò tòní. Ọmọ àkọjá àbíkí ápù. Kòkòrò ṣàkàgbọ̀rọ̀ fítámìnì. Èèyàn ló sọ̀rọ̀ rẹ̀ ní kòkòrò owó ẹ̀. Kí làwọn olórin ìsẹ̀yìn kí ni wọ̀nyí jẹ́? Àwọn olórin ayé àtijọ́ ló sọra wọn láwọn ó kọ gidi. Gbogbo ẹ̀ ní mo gbọ́ lọ́wọ́ kọjá. Ẹnìkan ní general Kọ̀nítì Àyìnlá ló ń jẹ́ general ẹ mọ̀ pé lórí àwọn sójà nù. Ẹnìkan ní chief commander ẹ tó kọ̀máǹdì àwọn èèyàn tó pọ̀ Ebenezer Obey ló sọ bẹ́ẹ̀. Ẹnìkan lóun King Sunny Adé ọba ló ń jẹ́ King Sunny Adé. Nígbà tẹ́nìkan débẹ̀ ó wá ní King Wàsíù Àyìndé má ṣe àǹkó rí pé King ti pọ̀ nílẹ̀ ọ̀yà àsọ̀bí ẹ̀ ti K1 1. Ẹnìkan débẹ̀ ó lóun ọ̀gá ńlá tàwa lọ̀gá kékeré. Alẹ́ nìkan débẹ̀ ó lóun olúborí tàwa ló wà lẹ́yìn. Ẹnìkan wà ó lóun Emperor Pig Peter ẹ mà wọ́n ọba láyé Róòmù ló ń jẹ́ Emperor ọkọjà bìkì áfù. Táwọn ló pe orúkọ rẹ̀ lẹ́rú nobody met. Ṣùgbọ́n àwọn olórin ìsìn nínú kan pé àwọn ní Stone kan láwọn Shasco kan láwọn Torí Chọ́chọ́ orúkọ tó bá wù náà ń jẹ́. Ó kọ́ gidi lè sí jẹ́ tèmi owó ní kókó. Torí pé kí ni owó nìkan ló lè ṣe é. Ó gbóná jù. Mo ní ká ẹ má gbàgbé pé nírọ̀lẹ́ òní ní dédé agogo 5. Ẹ̀yin olófin mọ̀ fans club. Bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ètò wa àyọkà lẹ́nu ọlẹ́dí ọ̀rọ̀ pọ̀. Bákan náà ẹ máa múra sílẹ̀ fún engagement ọmọ president ẹgbẹ́ ọmọkùnrin Ìjẹ̀ṣà. Ọmọ wọn ṣe engagement lónìí. Lónìí ni o ẹgbẹ́ ẹjọ́ pàdé ń bẹ̀ ní Maryland ní ọkọ̀já àbíkí áfù. Ètò wa ètò yìí ni ẹ kú ìyànjú. Ìlú náà ń bọ̀ lórí ètò láago 4 4 aago 4 ló ń wọlé bọ̀ ṣé ìyàbáàdì sẹ́ẹ̀rì káàdìyà. Tímọ́tímọ́ ní sèmi sọ̀bẹ̀rì bọ̀bọ̀ ìgò. Èèyàn tó wọ́ bá máa dá mi. Ṣùgbọ́n alẹ́nu mi ẹni rẹ̀ kò pọ̀ àìdè bẹ́ẹ̀. Torí
Súlè ṣàmàgbọ̀rọ̀ mi ọmọ bàbá àdúrà tó ń bọ̀. Ọwọ́ tí kò gbé èrè Súlè. Ìwọ lọ́wọ́ kò gbé èrè Súlè. Ara wa ni Súlè Súlélé. Súlè máa gbọ́ bí ṣe yí báyìí. Máa gbọ́ bí ṣe yí báyìí. Ojúlówó ọmọ kẹrù ní ìgbé wálẹ̀. Torí Súlè ẹ̀gbọ́n mi ṣe rí o. Bí mo ṣe yí orí oṣù bàbá yìí, ẹgẹ́ Súlè gbọ́. Ó yá sàfọlọ́run tètè bá mi ṣe. Ìgbà yìí yẹ mí. Sọ̀rọ̀ mi dayọ̀ ọ̀rọ̀ mi ṣe bẹ́ẹ̀. Tètè bá mi ṣe. Ìgbà yìí yẹ mí. Sọ̀rọ̀ mi dayọ̀ ọ̀rọ̀ mi ṣe bẹ́ẹ̀. Tètè bá mi ṣe. Ìgbà yìí yẹ mí. Sọ̀rọ̀ mi dayọ̀ ọ̀rọ̀ mi ṣe bẹ́ẹ̀. Tètè bá mi ṣe. Ìgbà yìí yẹ mí. Sọ̀rọ̀ mi dayọ̀ ọ̀rọ̀ mi ṣe bẹ́ẹ̀. Lórúkọ Jésù kí gbogbo eégún kó máa wọlẹ̀. Kíkẹ́ lọmọ Onírètí Ìdòwú káàtẹ́ àwọn tó ń dàbàdàn rú nù tó ń da Nàìjíríà rú ẹ bá fi ẹ̀kọ́lẹ́yìn tó kí ẹ kàn sí Kíkẹ́ lọmọ Onírètí Ìdòwú o káàtẹ́ ọkọjá àbìkíáfù gbogbo àwọn dẹkọlẹ́yìn tẹ́ẹ̀rí ìlú èbó gan-an èyí tẹ́ẹ̀rí ní London tẹ́ẹ̀rí ní Amẹ́ríkà tẹ́ẹ̀rí ní Saudi tẹ́ẹ̀rí ní Germany tẹ́ẹ̀rí ní China gbogbo ẹ̀ ní bẹ lọ́dọ̀ Kíkẹ́ o ẹ kàn sí ìkéde tí ọ̀sánwó fúnnù mo ti ní tí ọ̀bá ń sanwó kéde mo ti gbé jáde ṣùgbọ́n mo rí àbúrò mi dáadáa Kíkẹ́ lọmọ Onírètí bó o ní ẹ kú àbọ̀. Sọ̀rọ̀ mi dayọ̀ ọ̀rọ̀ mi ṣe lẹ́fẹ̀ẹ́. Olúwa ṣe é ṣe ti kálukú bẹ́ẹ̀ náà ló ń ṣe tèmi. Ọlọ́run má ṣe mí ní sáìbọ̀dù. Sáìbọ̀dù rèé yóò pe àwọn èèyàn pé kó máa bọ̀ ń ṣọ́ọ̀ṣì. Sáìbọ̀dù yóò pe àwọn èèyàn kó máa bọ̀ ń mọ́ṣáláṣí. Sáìbọ̀dù yóò pe àwọn èèyàn kó máa bọ̀ ní họ́ọ̀lù. Ṣùgbọ́n nǹkan ò ní wọlé Olúwa má ṣe mí bẹ́ẹ̀. Olúwa bó bá yẹ ń ṣe fáwọn èèyàn tó ń gbọ́ mi nìkan ọmọ ṣe tèmi náà màmá wípé owó nìkan ló lè ṣe owó ní kókó owó ní kókó ẹ wá polówó ọjà yín o káàkì rape mo rí ẹ káàkì rape ṣé káàkì ni àbí káàkì bẹ́ẹ̀ àpò jẹ́ káàkì rape mo rí ẹ o wọ́n ní àwa nìyẹn o àkàsí ìlú ẹ̀fọwọ́ kéde ránṣẹ́ káàmọ̀ gbé lójoojúmọ́ ẹ jẹ́ sáré wọ yàrá kéde ẹ dákun torí pé àrí ọjọ́ múlòlókù we does not see the báwo tí ó lè gbó àròjọ́ múlòlókù náà we does not see the day time àròjọ́ múlòlókù àròjọ́ múlòlókù time na money ẹ̀jẹ̀ sáré wọ yàrá kéde ní fẹ́rẹ́jọ́bí kátàrí dábòlẹ̀ kó lọ bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ̀ ṣáàmù pé ibi tá a ti rí kọ́bọ̀kọ́bọ̀ tá a ti ra dátà nù ibi tá a ti rí kọ́bọ̀kọ́bọ̀ tá a ti sanwó náà nù ibi tá a ti rí kọ́bọ̀kọ́bọ̀ tá a fi mẹ́ǹtẹ́ẹ̀lì ètò náà nù ẹ̀jẹ̀ sáré wọ bẹ̀ let's go there òtúdà fún òsókè arákùnrin yìí ó yá. ètò Sówónyá tó ti dóde ẹ̀ má tẹ ọkọ̀ o àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́ Sówónyá. ètò Sówónyá ti dóde o Sówónyá ti dóde o ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ Sówónyá ti dé torí tòní àtúndì ó dàgbọ́n fún akọ́sí yìí. Sówónyá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹkú lẹ́la àkàrà lé ẹ̀rì wá ní tèrònà. Ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sówónyá. Ló máa bá wọ́n ṣàkíyèsí yìí. Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Agogo ọ̀sán ni nílùú Amẹ́ríkà, méje alẹ́ ni ní Nàìjíríà, agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Bẹ́ẹ̀yàn bá mí ìṣètò Sówónyá lọ́jọ́ kan bí ẹni fi ìbọn sọ ògiri gbígbẹ ni. Sówónyá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ ní ìṣe ẹ wá ń pọn fìdílé tàbí gẹ́gẹ́ fìdílé kankankankan. Sówónyá ti dé torí tòní àtúnú ó dá gbọ́ngbọ́n àgọ́ sí i. Sówónyá ti dé. Erisky company in America, everybody call it Ezan services. You better call them for the big plan.
Pleasant services. They will plan your event more than your expectation. Decorating services. They are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò. Alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pàjù. Pabambari ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ́fẹ́tẹ́ ò ní rí. This is Pleasant services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí. +14436 53434 tàbí +14437 608578. The Pleasant services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Ẹ fún mi máa lànà fún mi, ẹ fún mi máa lànà fún mi. Ẹ fún mi máa lànà fún mi, ẹ fún mi máa lànà fún mi. Orílẹ̀ bùn mi, eléré ni mí. Adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùgbò dára torí ẹ̀bùn mi ni. Ẹ fún mi máa lànà fún mi. Ẹ̀bùn mi my deal, a fantastic program. Àgbọ́túngbọ́ ètò bá bá ètò alárinrin. Ibi tẹ́ ti máa ṣalábàápàdé. Oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó ń lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday. Dídá ìlú Agboola Radio TV. Time 5 p.m. Upcoming artists are also come on the program to show their gift. Àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun. Dídá ìlú Agboola Radio TV. Agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday. Ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi balẹ̀ dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀. Ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi máa gí ìfowópamọ́ ìdíyèsí omi alágbàbọ̀rọ̀ gíní yúgbáyúgbá ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Salvation wákàtí ìgbàlà ó wí fún Sákèù lórí igi wípé sọ̀kalẹ̀ wá nítorí lónìí ni ìgbàlà wọ ilé rẹ̀. Salvation shall be coming up on Dayo Agboola Radio TV every Tuesday by 3 p.m. The man of God is equipped to deliver the word of salvation. Pastor Ezekiah Ilufoye, Senior Pastor of Christ Apostolic Church, Salvation Center, situated at 10710 Marius Vero, Randa Stand, MD 21133. This is your house of salvation. Never postpone it to tomorrow. Because tomorrow may be too late. Jesus Christ, the Son of the Most High God, gave his life to save us. Nítorí ìdí èyí, ẹ jẹ́ ká pàdé olùṣọ́-àgùntàn Ezekiah Ilufoye ti ìjọ CAC Salvation Center lórí Dayo Agboola Radio TV ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lágbèrè 3 ọ̀sán. Wákàtí ìgbàlà, ìwọ tí a ti gbàlà, dídé ìgbàlà ẹlòmíràn. Jésù Kristi ọmọ Ọlọ́run lolúwa ẹ gbà bẹ́ẹ̀. Dayo Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó. Radio TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayo Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó. Radio TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Wọ́n ń gbọ́ lẹ́bí ìyàwó. Bẹ́ẹ̀ ni mo sọ. Kò sí irú ẹni lẹ̀ yóò. Dayo Agboola. Bàbá tó ń ta. Radio TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ̀ yóò. Dayo Agboola. Radio TV. Ifọ̀ tí wọ́n Maryland. Amẹ́ríkà. Radio TV. Dayo Agboola. Gbogbo ayé ló ń gbọ́. Sound and quality production. Babalonta Studio is there. Sound and quality production. Babalonta Studio is there. Babalonta production, the ultimate in audio visual. Babalonta production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Students are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, season DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta production, the ultimate in audio visual. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtújẹ́ sáǹpù ọmọ ìlérí ọ̀dẹ.
ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lẹ́kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa gbogbo kan sì yóò ládùn nínú tó bá ti da gbogbo márùn rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà tó bá jẹ́ Nàìjíríà ń kọ́ agogo mọ́kànlá lẹ́ni lọ́dọ̀ títí wa mẹ́wàá lẹ́ni nílùú United Kingdom ní gbogbo ọjọ́ àlàmísì tọ́sídẹ̀ẹ́ jẹ́ kájọ mọ́ ń gbọ́ Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ lẹ́wọ̀n tí màmá jẹ̀gbáládùn ètò ìjàpá bùkẹ́ lọ́mọ ń tẹ́wọ́ ìjàpá bá fọmọ rẹ̀ lésì ó lé mi amọ̀bìnrin ní nǹkan wà máa pè mí láwọn Ọláìdé ọ̀rọ̀ pọ̀ ọmọ wọn nílùú gbọ̀ngàn olúbì ó kárí tó ṣe bí ọmọ àwọn ẹ̀yìn àyànfẹ́ mo lẹ́gbẹ̀rún àbẹ̀wò ìgbẹ̀rin òun ẹ̀ lórí bá dà lọ́mọ rẹ̀ gbé ẹ mọ̀ wípé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́ rẹ̀ àyọkàrí 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 Ọláìdédé olórílẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agboola rédíò TV lẹ́yìn tí màmá jẹ̀gbáládùn ètò. àtó bàbá mọ́pẹ́ nìkan ní bàbá. Sọ́yálẹ̀ tó ètò tá a fẹ́ bọ̀ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yálẹ̀ tó ètò tá a fẹ́ bọ̀ Dayọ̀ Agboola rédíò TV. Every Monday ti Friday látọjọ́ ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yálẹ̀ tó ètò tá a fẹ́ bọ̀ Dayọ̀ Agboola rédíò TV. Wọ́n yá yìí o ètò tó lóyin ládùn olówó ọjà kájébù gbàjẹ́ olówó ọjà tàbó kóòwò ẹgbẹ́ Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +376-085-78. Sọ́yálẹ̀ tó ètò tá a fẹ́ bọ̀ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yá yìí o ètò tó lóyin ládùn olówó ọjà kájébù gbàjẹ́. Ṣọwọ́ ń yá lẹ́tò tó lóyin ládùn ṣọwọ́ ń yá lẹ́tò tó ń datẹ́gùn láàmú lọ́wọ́lọ́wọ́ ṣọwọ́ ń yá lẹ́tò tó ń lọ lọ́wọ́ láti Dayọ̀ Agboola rédíò TV tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ń wọlé ni ẹ wo míìsì ẹ̀ náà tí míìsì ẹ̀ náà orí ètò náà la wà ṣọwọ́ ń yá Dayọ̀ Agboola rédíò TV láti ń gbẹ̀ngẹ̀ ọ̀ káàkiri àgbáláyé bàbá ló ń tàjí star studio láti ń bí mi live to the world Baltimore la fi kalẹ̀ sí ní Maryland lórílẹ̀‐èdè kan tó ń pè l'Amẹ́ríkà ẹ ti rí gbọ́n bẹ̀rù tábà sí download lórí application wa ẹ lọ download ẹ̀ ó wà lórí Google Play Store ẹ̀yẹn táàpù Dayọ̀ Agboola síbẹ̀ ẹ máa download ẹ̀ free of charge ní 6 megabytes péré ni kò sí advertisement inú ẹ̀ kò lè kó virus sórí fóònù yín ẹ máa gbọ́ ní 24 hours ẹ̀ ní kọ́bọ̀ láti san ẹbí gbádùn tí yín oníṣẹ́ títí wá àbí tó wáyé lórí YouTube náà lẹ́fẹ̀ẹ́ lọ ẹ̀yẹn táàpù Dayọ̀ Agboola síbẹ̀ Dayọ̀ Agboola ìwádìí táìpù ẹ̀ máa ráwọn iṣẹ́ tá a ti ṣe ibi tá a ṣe MC ní ibi tá a ṣe DJ ní ibi tá a ṣe live ní ibi tá a ṣe rédíò program gbogbo kẹta yà ṣe ẹ̀yẹ́ yà táìpù Dayọ̀ Agboola ẹ̀ táìpù sórí Google yóò gbé jáde lórí YouTube náà lórí Facebook tẹ́ ti ń wò wá àwọn pages tẹ́ ti ń wò wá náà Sami Dayọ̀ Agboola ó dé ní o ẹ̀kọ́ bẹ́ẹ̀ Dayọ̀ Agboola Diamond ó di méjì Dayọ̀ Agboola rédíò TV gangan fúnra rẹ̀ ó di mẹ́ta bàbá ló ń ta ìyẹn ló ṣe kẹrin tó wá lórí Instagram ní 4 handles 3 handles ló wà bẹ́ẹ̀ àti ìsọdí mẹ́rin mẹ́ta nìkan náà Dayọ̀ Agbo 2017 ìkànnù Sami Agboola ó di méjì ló ń tẹ́ bàbá oníkẹta ẹ̀yìn ẹ̀jẹ̀ agbọ́n gbórin lọ ẹ̀jẹ̀ agbọ́n arákùnrin náà ebẹ́ẹ̀lì ọ̀yà wọlé. onípẹ́ kò ní ìnùgbò ní ààbù. Onípẹ́ kò ní ìnùgbò ní ààbù yọ. Mo fẹ́ kókò rẹ̀ búyọ wá gbọ́ lọ́wọ́ yá everyday má bí sí ẹ̀ Monday to Friday ni Ryan Sharif mo ní bẹ́ẹ̀ ṣe wọlé ẹ̀ ṣe kíkẹ́ lọ́mọ onírètí ìdòwú ó ní ẹtí lọ́wọ́ ju ẹ ṣe gan ẹ̀gbọ́n mi dáadáa Olúwa ṣeun. Onípẹ́ kò ní ìnùgbò ní ààbù. Onípẹ́ kò ní ìnùgbò ní ààbù. Onípẹ́ kò ní ìnùgbò ní ààbù yọ. Ìbùkún fílé ní kókó ọdún wọlé lẹ́sẹ̀. Onípẹ́ kò ní ìnùgbò ní ààbù yọ. Mo kárí bẹ́ẹ̀ má bí ìrònú pa ara rẹ̀ owó tó dé. Má bí ìrònú pa ara rẹ̀ kọ́ láyé dé. Má bí ìrònú pa ara rẹ̀ kókó ẹ tó bù yọ.
ò dá nǹkan ó bà nǹkan jẹ́ ni. Gbogbo rẹ tó kù yọ ìrònú ò dá nǹkan ó bà nǹkan jẹ́ ni. Ó dára ká máa múnú ara wa dùn nígbà gbogbo. Má bí ìrònú para rẹ kówó tó dé. Philip àbúrò mi ọ̀wọ́n arákùnrin yẹn lu kíní kan ìlú ló lù. Bó ni ìyàwó ń kọ́ àwọn ọmọ ń kọ́. Ẹ kú ẹ̀bọ̀ sórí ètò I can see you God bless you. Mo wí pé ẹ ń bá bóde ọ̀fẹ́ ó bá dùà. Ẹ ń bá bómi ìṣọwọ́ bóúnjẹ yìí tẹ̀ báyìí náà ààrẹ náà ni. Ẹ jẹ́ àjọmọ́ enjoyment ẹ̀ lọ yẹ́sìkẹ́ sórí bò sí ìdèlè kàyà ẹ̀dá ẹ̀mí sọmílẹ̀. Ìrònú para rẹ̀ ò owó tó lé. Mábí ìrònú para rẹ̀ ò ọ̀la tó lé. Mábí ìrònú para rẹ̀ kọ́kọ́ rẹ̀ tó kù yọ. Ìrònú ò dà nǹkan ó bà nǹkan jẹ́ ni. Ibi tó náà mú ẹ lọ, ibi gíga ni. Àtẹ̀gùn. Ibi tó náà mú ẹ lọ, ibi gíga ni. Tó bá ti wá ìrònú para rẹ̀, ó tó ní ńkọ́. Tó bá ti wá ìrònú ṣe ra rẹ̀, ó sì kó tó ní ńkọ́. Mábí ìrònú para rẹ̀ kọ́kọ́ rẹ̀ tó kù yọ. Ìrònú ò dà nǹkan ó bà nǹkan jẹ́ ni. Mọ́mí ìṣòro Para rẹ̀ ò ọ̀la tó lé. Mábí ìrònú para rẹ̀ kọ́kọ́ rẹ̀ tó kù yọ. Ìrònú ò dà nǹkan ó bà nǹkan jẹ́ ni. ìrònú ọ̀dà nǹkan o. Ìrònú ò dà nǹkan. Má ronú mọ́. Àwọn ẹ̀ sì fi gan-an. Ọ̀nà rẹ̀ jìn gan ni ìwọ tí ìrìn àjò ẹ̀ gba London, ìrìn àjò ẹ̀ gba Canada, ìrìn àjò ẹ̀ gba America, ìrìn àjò ẹ̀ gba Germany, ìrìn àjò ẹ̀ gba China. Kí ló dé tó ẹ bí ronú para rẹ? Don't do it, don't kill yourself. Ìrìnàjò ẹ̀ gba London. Ó gba London kọjá. Ó máa dé England. Ó tún gba Canada. Ó máa lọ sí Canada yẹn o. Ó pọ̀ jù. Amẹ́ ẹ̀gbọ́n. Amẹ́ríkà. Àtúndà Amẹ́ríkà yẹn o. Amẹ́ríkà. Bàtọ̀ kí yóò bá máa gbọ́. Amẹ́ríkà. Ìyọ̀ ọmọ olóko nìyẹn o. Amẹ́ríkà. Ìrìnàjò ẹ̀ gba Amẹ́. Amẹ́ríkà. Wà á fẹsẹ̀ kan ní Dọ́bí. Dọ́ọ̀bù. Wọ́n lọ kí wọ́n ní Dọ́bí. Dọ́ọ̀bù. Àkórè wálé wàkáyọ̀ wá o. Dọ́ọ̀bù. Ní Nàìjíríà yóò. Oríire mi ti sáàtì. Nílùú táwa yóò. Oríire mi ti sáàtì. A máa làbí ọ ní Nàìjíríà yóò. Oríire mi ti sáàtì. Gbogbo wa pátá ni mo sọ. Oríire mi ti sáàtì. Ní Nàìjíríà yóò. Oríire mi ti sáàtì. Ó yàtọ̀ wípé. Gbẹ̀ngbẹ̀ tí gbẹ̀ngbẹ̀ tí gbẹ̀ngbẹ̀ tí. Ó pọ̀ jù. Ó pọ̀ jù. Àní Mega 99 ọ̀kan lára àwọn olórin gbòógì lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Ẹ ń wá agbo tálẹ̀tì tó dáa Nàìjíríà ni ẹ máa lọ. Ẹ ń wá tálẹ̀tì àìtí ò dábùlà Nàìjíríà ni ẹ máa lọ. Ẹ wọ́n lórí ẹgbẹ́ ní bẹ́ẹ̀sì ní Nàìjíríà ni ẹ máa lọ. Ẹrù olúmọ, èmi gangan, ọmọ ológo, èmi gangan, ọmọ aláyọ̀, orí sókè, ó yá gbẹ̀ngbẹ̀ tí gbẹ̀ngbẹ̀ tí gbẹ̀ngbẹ̀ tí gbẹ̀ngbẹ̀ tí gbẹ̀ngbẹ̀ tí gbẹ̀ngbẹ̀ tí gbẹ̀ngbẹ̀ tí. Tó bá jẹ́ ní gíga ni ẹ jẹ́ lọ́wọ́ ẹ lókè. Tó bá jẹ́ ọmọ ológo jẹ́ lọ́wọ́ ẹ lókè. Ó pọ̀ jù. Bóyá gbówó ẹ sórí ẹ. Tó bá fẹ́ gbà yọ, bóyá gbówó ẹ sórí ẹ. Bá jẹ́ ọmọ ológo, gbówó ẹ sórí ẹ. Ó máa wí pé sẹ́ gbẹ̀gbẹ̀ tí gbẹ̀gbẹ̀ tí gbẹ̀gbẹ̀ tí gbẹ̀gbẹ̀ tí gbẹ̀gbẹ̀ tí gbẹ̀gbẹ̀ tí. Bóyá gbówó ẹ sórí ẹ. Wọ́n á máa ṣe báyìí. Wọ́n á máa sọ wípé orí sókè. Kí n gàdá ayé lọ. Sàlẹ̀ ti sú mi. Mo fẹ́ lọ síbi gíga. Orí sókè. Orí sókè. Gàgàgé náà sámà. Gàgàgé náà sámà. Ṣé Júnior? Má ìdè ìdè kásá. Ìdè ìdè kásá. Yóò wọ ọ́ọ̀lì. Ìgbà kwánù. Mo ní sinmi elu. Mo ní sinmi elu. Á jọra mu. Ìwé fò. Gbẹ̀gbẹ̀ ti gbẹ̀gbẹ̀ ti gbẹ̀gbẹ̀ ti gbẹ̀gbẹ̀ ti. Àbí ẹ̀ tún máa gbọ́
gbẹ̀ngbẹ̀ tí gbẹ̀ngbẹ̀ tí gbẹ̀ngbẹ̀ tí ohun tó bá wù ní la lè foni kọ́ èmi iṣẹ́ nílẹ̀ mọ́ ẹni òkè mo jẹ́ mo ń lọ sókè mo ń lọ ní ògo lọ́ní nígbà bẹ̀rẹ̀ kí mo sọ mo ní ọlọ́run nìkan ló lè ṣe fún wa ló lè ṣe everything adúbẹ́ parí ẹ̀ náà orí ọlọ́run náà ní kíláàsì ṣe. láti èyí lọ máa sọ wípé ó máa yí ó máa yí sí i. Ó ti possible. Ó ti ṣeéṣe. Ó ti bọ́ sí. Ó ti make ẹ̀. Ó ti make ẹ̀. Ó ti bọ́ sí. Ó ti rí sí. Ó ti rọrùn. Ó ti rí sí. Ó ti bọ́ sí. Ó ti make ẹ̀. Ó ti make ẹ̀. láti èyí lọ máa sọ positive. Máa negative mọ́, olúwa ló lè ṣe, olúwa ló lè ṣe, ènìyàn kan ló lè ṣe, ọlọ́run mi ò gbẹ́kẹ̀ mi, sọ pé ó ti yí. Àló ti yí sí, ó ti bọ́ sí. Torí pé ló lè ṣe, ló lè ṣe, ló lè ṣe, ló lè ṣe. Olúwa ló lè ṣe. Ó ti ṣe o, ọba ti ṣe o. Mega 99 wo mọ́kàn lẹ́yìn. Tó bá tún dọ̀la ń bọ̀ lórí ètò Ṣọ́wọ́nyá náà ni amọ̀pẹ́ ti gbádùn ara yín lónìí bí ìgbè tó bá gbádùn sìgá ẹ̀yin ẹ̀tì ẹ̀jẹ̀ mẹ́ta ara yín lónìí ẹ tún pàdé wa tó bá di lọ́la o mo dúpẹ́ lọ́wọ́ yẹn àti ẹjọ́ ìwà lórí ètò lónìí àdúpẹ́ thank you very very plenty thank you very very many ẹ ṣeun àdúpẹ́ ojú tẹ̀ fi ń wò wá yẹn kò mà ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di láyọ̀ la máa pàdé tó bá di láago 4:00 ètò wa ètò yìí ni ẹkú ìyànjú ó ń bọ̀ o pẹ̀lú AIJ àríyọ̀ ìbíyẹmí Johnson ẹkú ìyànjú nìyẹn láago 4:00 tó bá di láago 5 ètò wa àyọkà pẹ̀lú ọláìdé ọ̀rọ̀ pọ̀ yẹ́sẹ̀ ẹjẹ́ pàdé nígbà náà jẹ́jẹ́ nígbà náà ẹjẹ́ pé bàbá wa Dr. Joel Ọláyínká Ayébẹ́lẹ́ kọ́ bá akọrin parí sìn káwọlé straight ó dà. Kó máa ró 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 agogo ayọ̀ kó máa ró agogo ayọ̀ kó máa ró. Oro kago kago, oro kage kage. Oro kago kago, oro kage kage. Ibi gbogbo tí mo bá wà, ó máa ró. Lórílẹ̀-èdè Amẹ́ríkà, ó máa ró. Gbogbo Yúróòpù pátá ó máa ró àti káàkiri àgbáyé ó máa ró. Oro kago kago, oro kage kage. Oro kago kago, oro kage kage. Oro kago kago, oro kage kage. Àti oro kago kago, oro kage kage.